méèké ni o èwo lẹ́yìn fẹ́ jẹ́ ń bẹ̀ ọlọ́run bó ti ṣe sára ìyàwó anabi Ibrahim alayhi salatu wassalam. òun ló ṣeré jù ọkọ rẹ̀ dá òun náà dá ọkọ ń ṣàlejò òun náà ń gbàlejò obìnrin ní tàlejò bá ń wádọ̀ ọkọ yín púpọ̀ ẹ fẹ́ karama èèyàn lè ti bẹ̀gbẹ́ eré ibú tí ò ní kó mà àmọ́ nígbà tí anabi Ibrahim ti ṣe dáadáa alayhi salatu wassalam. ìyàwó rẹ̀ náà àwọn màláíkà wá dé àwọn màláíkà ò ní jẹun ò ní mu tẹ́lẹ̀ àwọ̀ èèyàn ni wọ́n gbé wá nígbà tí ìyàwó rí wọn kó etí ni ó gbé nǹkan wá òun gbé nǹkan dáa dunu lé wá báwọn bá ti kà á fún wa fàjà àbí ìjíní ọ̀ràn ọlọ́ràá tó dùn ló gbé wá fún àwọn màláíkà ò ní jẹ tẹ́lẹ̀ anábìrìmọ̀ náà mà wọ́n anábìrìmọ̀ ní Allah takulu ẹ jẹun wọn náwó sára nínú abọ́ yẹn bá mú fún anábìrìmọ̀ ní yé ẹ̀yin èé sọ̀fọ́rọ̀ kékeré ń bo lọ́dà wọn ní àwọn àdùnnú èyí tí ìyàwó rẹ̀ ṣe yóò bímọ tí ò bímọ má láti 90 years ìyàwó wà níjọ náà ọkọ wà 120 years àwọn màláíkà ni yóò bímọ ìyàwó wa ní ẹ̀gbọ́fà alẹ́ mi ní òlé kan lẹ̀ dáadáa máyì èmi ní ti wà gbàlá máyì òun lọ́wọ́ bí Ishaq wa ń jẹ́ first father fún gbogbo òrè èbó alayhi salatu ẹ wassalam. wá wo ta ló jí ń jọ kan tọrọ rọ kúrò níbi oríire àrọmọdọ́mọ Ishaq makirifóònù náà lò yìí sí àlàfi jókòó yìí tẹ́ǹtì ní ìborí lẹ́fi borí yìí ẹ̀rìn o àwọn àrọmọdọ́mọ obìnrin rẹ tọ́ dà nǹkan lẹ̀ náà ni wọ́n ṣe gbogbo ẹ̀ olúwa o gbogbo àwọn tá a papọ̀ sásàlá tú àbá àtàyè ṣe yìí àwọn tó lè wá àwọn tí ò lè wá oríire ńlá ńlá tí ò ní tọ́lọ́ nǹkan kan kálukú irú èyí tó pín kan sáárá pín kan gbogbo yìí má jẹ́ òpin lórí yóò dérí àwọn ọmọ o bó ti ṣe fún ya Adnan tóun náà gbà àlejò tí wọ́n mọ̀ pé bàbá ọkọ òun ni tó ṣe dáadáa sí onítọkọ rẹ bá dé kọ́ máa ṣe ń jìnlẹ̀ kù yìí má ọ̀là àlùbáríkà ìyá òun ló bí Adnan ni irú oríire bí ọlọ́mọdé àjẹká yìí náà ṣe jẹ́ ṣe tọmọtọmọ tààrọmọdọ́mọ tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàlá tá ń sàn nàṣí bákà mí nà dùnìyà ẹni tí ń tukọ̀ wa náà ọlọ́mọ sábà ṣe bẹ́ẹ̀ fún lójú ẹ̀mí wọn báyìí káwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí dára lójú ẹ̀mí wọn báyìí káwọn ọmọ wọn dàfà lójú ẹ̀mí wọn báyìí káwọn ọmọ wọn dàfà kí wọ́n jọmọ wa lògbà papọ̀ wọlé àfa àbùgbé tó ṣe bẹ́ẹ̀ fún lẹ̀ àfa ni ó bímọ ọmọ dàfà àwọn ọmọ bímọ àwọn náà dàfà àwọn jọ ń lògbà papọ̀ ọlọ́mọ àti bẹ́ẹ̀ fọ́tà yẹ ṣe wọ́n á kẹ́ tọkàntọkàn láti rí ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fáwọn náà wọ́n ní ká kàn máa ṣàdúrà náà wọ́n á wo bí tí mo lè lọ jù tó lè kó tá òun náà làdúrà tá nàbí Ádámà ṣe ńjọ́ tọ́lọ̀ foríjì tó kọ́ kíkà ká bàbá yìí ọlọ́run á pè pé gbogbo àwọn ọmọdọ́mọ rẹ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn yìí ní ká yí ọmọ wa tí ọba wáyé kí gbogbo wa tẹ́wọ́ Nabiyullah Adam wa ummuna Hawa Nabiyullah Adam wa ummuna Hawa wa alayhi as-salatu was-salam اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم إنك تعلم سريرتي وعلانيتي فاقبل معصيتي وتعلم ما في نفسي وما عندي فاغفر لي ذنوبي وتعلم حاجتي فأعطيني سؤلي اللهم إني أسألك إيمانا يباشر قلبي ويقينا صادقا حتى أعلم أنه لن يصيبني إلا ما كتبت لي ورضا بما قضيت علي Olúwa bá nàbí Ádámà ṣe wí ni ó sì gbàdúrà náà àsàlátù àfa àwa àtàyè sí tá a wà ń bẹ̀ oore tí ò ní tán mọ́sà pín kàlẹ́ yìí pé ká gbogbo àwọn tá à ń wá àtàwọn tí ò lè wá àtàwọn tí wọ́n ń dákúrekú tó bá wá lónìí kò ní wá lónìí pín káwọn náà ọlá ayé ẹ̀jẹ̀ bí ọlọ́run ọlá títóbi ọlọ́run ọlá àjọ kẹsọsọ ọlọ́run ní ìlàáfi mẹ́ta náà láti ṣe kútùbà rẹ̀ oore náà ní ti ń bẹ́ ń bí ní ìlàáfi láti rí àbá àwàṣẹ ọlọ́run pé oore náà kà wọ́n oore ti sẹ̀ ìlàáfi tí ọba sí ìlàáfi rẹ̀ ní jókòó báyìí àdúrà ti gbà tí ọba sí ìbádà ní ẹ̀ ní jókòó báyìí ìtẹ̀ àmú mi náà lè ju ìtẹ̀ ń dààmú wa Nàìjíríà ọlọ́run wà sàn bẹ́ẹ̀ àlẹ́ àmú mi náà lè hàwùfì tí ò sí Nàìjíríà ọlọ́run wà sàn bẹ́ẹ̀ àwọn akẹ́lẹ́ mẹ́ta a fi ṣe kútùbà àdúrà yìí gbogbo ń ta kó sábẹ́ rẹ̀ tí ń jẹ́ oore ọlọ́run bá ṣàṣe fún wa. bisimilahi rahman rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àtẹnigungun àtàláfíà àti jẹjà lérí ọ̀tá fáfá àwọn àtàyè ṣe àti kò síbẹ̀ ọlọ́mọsá gbà bẹ́ẹ̀ ọlọ́run yẹ́mi yógun o pẹ̀lú àlàáfíà má fa burúkú sẹ́yìn o tó àbá fa burúkú sẹ́yìn má fi ṣe jàmá má fi sàwọ́ olólùfẹ́ náà ọlá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. níparí iṣẹ́ tá a torí ẹ̀ wá bíbá yìí tá a mọ̀ pé oríire là ń bọ̀ tó wá ṣe bá a mú ẹyọ kan nù tíra náà tíra tí àfáà Sheikh Mustapha Zoglo ṣe ni lórí ọ̀rọ̀ ìlú kan tí wọ́n ń pè ní Palestine àfáà àtàyèsí ọ̀padà da yín lẹ́kọ̀ọ́ ìlú náà mùsùlùmí ni wọ́n lárúbáwá ni wọ́n àwọn yẹ̀wúdí sì gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́ǹtì ilé díẹ̀ nígbà tó yá wọ́n gba gbogbo àdúgbò nígbà tó yá wọ́n gba gbogbo ilé nígbà tó yá wọ́n gba gbogbo ìlú lọ́wọ́ wọn wọ́n pa wọ́n láti 1946 tó fi di sí àfáà yìí wá ń ké gbàjarè ní Nàìjíríà pé mùsùlùmí ni wọ́n mọ́sálásí tà nábì gbà lọ sánmà ni ibẹ̀ wọ́n fẹ́ gbà kúdùsì ni ẹ má jẹ́ wọ́n gbà òun wa ń kọ tíra lérí ẹ àwọn ọmọ rẹ tóun fi sáyé wọ́n wá tún tíra náà tẹ̀ wọ́n wá pín lọ́fẹ̀ẹ́ wọ́n wá ní ká dọ́dọ̀ àfa àtàyè ṣe ká fún wọn ní kọ́pì tiwọn òun la kó lọ́wọ́ yìí olúwa gbogbo abiyamọ ọlọ́run kó sọ ọmọ yín bíi Zoglo àwọn tí a ti kọjá márkàsì tí wọ́n gbéra gánu àwọn eléyìí máa kéwú wọ́n lè bá lárúbáwá sọ̀rọ̀ kì í ṣe tí ọlọlẹ lárúbáwá tí wọ́n máa mírí lásán bí aláǹkọkọ àwọn eléyìí lè bá lárúbáwá sọ lárúbáwá àwọn eléyìí lè kọ àwọn eléyìí lè kà ṣé Ádámù fi wá sọ pé tọ́lọ́ máa bí ní níjọ́ gbé ní alìkẹ́ àmọ̀ pé Ádámù kí ló ṣe láyé ẹni mo kọ́ tàfà ń kéwú ó sì dàáfà mo kọ́ tàfà ń kéwú ó sì dàáfà kéwú ọdún mẹ́rin ló ké márkàsì ó sì kọ́ pòfẹ́sọ̀ ń kéwú ọlá rẹ̀ ní ọ̀parẹ́ yìí kí ni òjì ọ̀parẹ́ ọmọ yìí ibi tó ti gungi ọ̀sàbúrú pẹ̀lú Sheikh Adamu gbogbo ọmọ kẹ́wù sọ àyàfi tó bá sàbúrú pẹ̀lú Sheikh Adamu kò ní kò yọnu Ọlọ́run ìwọ má jẹnu obi ọ̀sẹ̀ bá sàbúrú kí ni ń dùn ọ́ sí mo ní gbogbo ọmọ kẹ́wù tó bá sàbúrú pẹ̀lú Sheikh Adamu kò ní kò yọnu Ọlọ́run kí ni wọ́n ń dùn ọ́ sí kí ló ń bínú sí kí ló ní wàá lọ lè bá pọ̀ sí gbogbo ọmọ kẹ́wù tó sàbúrú sí márkàsì tó fẹ́ kí nǹkan Sheikh Adamu owó Ọlọ́run tó fẹ́ fi pèpè àrẹ máa fi ṣe iṣẹ́ àbájá fún Sheikh Adamu yẹ gbogbo ọmọ ọlọ́mọ gbogbo ẹni tí wọ́n rò pé kó kú òun ni ó kú àtàrọ ọmọdọ́mọ rẹ̀ pátápátá má jẹ́ ó dùn ọ́ nígbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ torí wọn àwọn akẹ́tí ń bínú mọ̀ ṣàdúrà báyìí ọlọ́nìkan ní kí márkàsì owó ọlọ́wọ́n kọ̀ọ̀sẹ̀ rẹ̀ adúrú tí wọ́n wí tí wọ́n níbi tó kú táwọn fẹ́ wò ní márkàsì etí rẹ̀ dín ni àwọn náà ṣe bẹ̀ẹ̀ nú àwọn gbogbo olùsí táwọn náà ń bẹ pẹ̀lú wọn àwọn náà wọ́n ń kún wọn lọ́bẹ̀ àmọ́ gbogbo níta bá fi wọ́n márkàsì ọlọ́wọ́ fi ṣe iṣẹ́ àbájá fún ẹ wá lè tó Zoglo lò lè tó Zoglo lò torí kéwù tẹ kẹ́ kílẹ̀ fi mà ṣé wọ́n lè ṣe tíra o lè dìfẹ́ǹdì ẹ̀ o lè kàfáyé o lè bá lára sọ̀rọ̀ tá ń tó àwọn Zoglo lò tá ń lè tó wọn mọ́ ta ló tó Rájí Suleiman náà máa kéwù márkàsì tá ń lè tó wọn mọ́ ta ló tó sọ́dúnrún dín ní bí ọ̀bá kú tá ń lè tó wọn mọ́ gbogbo àwọn kàǹkà tó ti lọ́ márkàsì tá ń tó wọn kí ni wọ́n wá jẹ́ olúwa wọ́n lọ́wọ́ pé wọ́n lọ́ba tẹ̀yẹ̀ náà sẹ́láre ẹ̀yin Zoglo ọlọ́mọdé ọba jẹ́ o gbogbo ń tó ṣe aláàfáà mi náà ni àfáà mi náà ni yóò tẹ̀lé bá fún Sheikh Adamu náà ni gbogbo àwọn ọmọ rẹ̀ ni wọ́n dàfà kò sẹ́yìn tí yóò dàfà ní ọmọ Zoglo àtọkùnrin àtobìnrin bóun tiẹ̀ wọ́n náà máa bira rẹ̀ bóun tiẹ̀ wọ́n náà máa bẹ́ẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ olúwa ẹjẹ́ àṣẹ kúrò Allahu kan fún Sheikh Adam kúrò Allahu kan fún Zoglo بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ambo aya wala mbo bí báyìí wọ́n ní Amirul Waizin wọ́n bàbá wa Salati mo ní kí wọ́n tẹ̀lé mi wá wọ́n ní kí wọ́n tẹ̀lé àwọn wá iṣẹ́ tí bàbá yín ṣe ni àwọn ń ṣe yìí wọ́n ní iṣẹ́ tí bàbá yín ṣe làwọn ń ṣe yìí àwọn ká ní iṣẹ́ yìí wọ́n làwọn ká ní iṣẹ́ yìí
bàbá àfáàndásà láti. bàbá wa àfáàndásà láti. wọ́n ní kẹ̀kẹ́ òní ṣe márkàsì. wọ́n ní kẹ̀kẹ́ òní ṣe márkàsì bàbá wa Sheikh Adam. ọlọ́run ọmọ mùsùlùmí máa tan náà mọ́lẹ̀ kí lọ́tún ayé ló sì ayé. wọ́n ní gbogbo ọmọ mùsùlùmí wọ́n máa tan náà mọ́lẹ̀ káàkiri lọ́tún ayé ló sì ayé. ó sì rí bẹ́ẹ̀. ó sì rí bẹ́ẹ̀. òun lọ́wọ́ sọ mùdírù tòní ló kọ. àwọn ni wọ́n sọ bàbá wa mùdírù márkàsì tòní ló kọ ẹ̀sìn gbọ́dọ̀ tóbi. gbogbo ń tó pèsè. gbogbo tí wọ́n pèsè ọmọ náà. lórí bẹ́ẹ̀. lórí bẹ́ẹ̀. tá a bá rán balẹ̀ sàláàtì. tá a bá rán balẹ̀ sàláàtì. tí ń ṣùgbọ́n amárikásì. tí wọ́n ń ṣùgbọ́n amárikásì. tí ọ̀fẹ́ kí amárikásì owó. wọ́n fẹ́ kí amárikásì owó kọ́ bàjẹ́. tó ń protect ẹni tí bàbá wọn sọ lóko. tí wọ́n ń defend tí wọ́n ń protect ẹni tí bàbá wọn sọ lóko. ọba aláàbí sàláàtì nù. ọba aláàbí sàláàtì nù. àwọn arọ kan bẹ. àwọn arọ kan bẹ o. tọyọ máa lé mẹ o. tọyọ máa lé mẹ. kò tí ì sí. kò tí ì sí ọlọ́run sì ní jẹ́ wà. a kò sí. a máa ń tá a fẹ́. a máa ń tá a fẹ́ nísìnyí. èèyàn dúró tí ń tọ́ bá sọ ni. èèyàn dúró tí ń tọ́ bá sọ ni kóníkò ní bàjẹ́. èmi lè dìfẹ́ǹdì tí mo sọ yìí. wọ́n láwọn bàbá wa ó lè bá láwọn lè dìfẹ́ǹdì táwọn sọ yìí. wọn ò ní domi tútù sí mi lérí. wọ́n ní wọn ò ní domi tútù sáwọn lérí o. èèyàn máa lọ káwọ́ pẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tá. kí wọ́n tún mú kí n máa wá ṣe lọ́gọ́lọ́gọ́ kí n sọ kí n kó de mi kọ́. torí iṣẹ́ tí bàbá yín ṣe ni wọ́n fẹ́ bàjẹ́ ọlọ́run ní kí wọ́n rí bàjẹ́. gbogbo ń tọ́ jẹ́ usra salatiya alibarika ọmọ jẹ́ ti yín. mo ń wí nípa rí pé inna usrata salatiya tayyiba mubaraka ọlọ́run kó fún alibarika náà kalẹ̀. usra salati ò ní bàjẹ́. inna atayna. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar salli li rabbika wanhar lishani'aka huwal abtar. àfọwọ́n àtàyè ṣe. àwọn àtàyè ṣe. ẹ bá ń kókè mi yà wá.